ọwọ́ ti tẹ̀ wọ́n o ẹ̀yin èèyàn àwọn afẹ̀míṣòfò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni tí wọ́n jẹ́ nìkan gbé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn local vigilante wọ́n gbá wọn mú síkún báyìí ni ẹ wò ó àwọn atiláwí yẹn ẹ wá gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò àwọn Fúlàní làwọn eléyìí o tẹ bá gbọ́ Yorùbá tí ń sọ lẹ́nu gan ẹ ti mọ̀ pé Fúlàní lélẹ́yìí kí lohun tó ṣẹlẹ̀ kí lohun tó dé ẹ̀yin èèyàn mẹ́dàkọ̀dàbọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ wọ́n máa bá mi pín fọ́nrán yìí káàkiri ẹ tètè máa ṣe eléyìí o kó má tún lọ reintegrate àwọn tó tún mú yìí o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn reintegration láti rí báyìí tó jẹ́ pé àwọn afẹ̀míṣòfò táwọn ìjọba yẹn bá ti gbámú báyìí ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti lọ reintegrate wọn wọ́n de-radicalize wọn wọ́n wá ní kó máa fi Kùránì kó máa fi búra wọ́n wá dá gbogbo wọn padà lọ sínú ìlú àmọ́ kọ́rọ̀ àwọn eléyìí má bàa rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ tètè máa pín káàkiri ilẹ̀ Yorùbá lélẹ́yìí ti ṣẹlẹ̀ o àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbá mú Umaru Adamu Musa Yaya àti Umu Yaya àbí nǹkan ni wọ́n porúkọ ẹlẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn àtìláwí lẹ́nu ṣẹlẹ̀ tó jẹ́ Umaru Adamu nu wọn òun sọ tòótọ́ ti tiẹ̀ gbogbo bọ́ọ̀ ẹ̀ ti jẹ́ gan ní pàtó pátápátá ló sọ kódà ó láwọn wà lára àwọn tí máa ń já àwọn èèyàn gbé nípínlẹ̀ Kwara ẹ̀yin èèyàn ẹ wá wojú wọn o ẹ súnmọ́ bí ẹ máa bá ń láìkì fídíò yìí kẹ máa bá mi comment kẹ máa bá mi pín káàkiri kó lọ fàáfàá kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. wọ́n ní lọ́jọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2026 ní àwọn atiláwí iná lọ ṣiṣẹ́ aburú kódà ọ̀kan nú àwọn afẹ̀míṣòfò yìí ó ń sọ wípé màálùú lòun máa ń jí gbé tẹ́lẹ̀ ọlọ́kan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀hún tórúkọ ẹ̀ ń jẹ́ Buhari ó lóun ló pè òun pé káwọn wá máa jẹ́yàn gbé pówó bẹ́ńbẹ̀ dáadáa wọ́n ní the first operate táwọn bá kọ́ ṣe báyìí pé 10 million naira làwọn ò fún un ká tó ṣẹ́jú pẹ́ ẹ wò ó òun gan sáré tún èrò ẹ̀ ó sáré tún pa lójú ẹsẹ̀ ló sáré tẹ̀lé wọn the first operate tó máa gbé báyìí lára àwọn tí ń ta màálù tí máa ń jí gbé náà ni wọ́n kọ́kọ́ lọ jí gbé wọ́n nígbà tí wọ́n fi jí alàgbà yẹn gbé tán báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè owó rọ̀kùrọ̀kù tẹ́ bá gbọ́ iye mílíọ̀nù ránsọ́ọ̀mù tí wọ́n sọ pé wọ́n ń béèrè gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyìí ẹ̀yin èèyàn àmọ́ àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o wọ́n láwọn ọlọ́pàá àtàwọn local vigilante ni wọ́n kàn wọ́n gbó ni wọ́n kàn wọ́n gbẹ́ tó bẹ̀ sí ń dọdẹ inú igbó káàkiri tó bẹ̀ sí ń gbọ́ àwọn atiláwí yìí láti lọ ṣe rescue mission fáwọn tí wọ́n jí gbé àmọ́ nígbẹ̀yìn kọ́ wọ́n ní wọ́n padà rẹ́ni tí wọ́n jí gbé yẹn o pé wọ́n ti ọ̀bẹ bọ̀ níkùn àmọ́ kò tí ì kú tán wọ́n láwọn ọlọ́pàá yẹn sáré rọ̀ọ̀ṣì ẹ̀ lọ sí hospital àmọ́ àwọn atiláwí tiẹ̀ tó ń ṣiṣẹ́ aburú yìí tó ń jí wọn gbé ọwọ́ padà tẹ gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta pátápátá ẹ gbọ́rọ̀ lẹ́nu commissioner of police torí pé àwọn bíbù yẹn wọ́n jẹ́wọ́ o páwọn làwọn wà lára àwọn tí máa ń kidnap àwọn èèyàn wọ́n láwọn làwọn wà lára àwọn tí máa ń já àwọn èèyàn gbé nípínlẹ̀ Kwara àti níjẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun ẹ wò ó ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ sáré bá yín gbé fọ́nrán ìwọlé kí n yí sókè kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ kí wọ́n gbọ́ bó ti ṣe jẹ́ gan ní pàtó ẹ má yí kú mbẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Eléyìí ni èmi mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ màálù ni èmi ń jí gbé tẹ́lẹ̀ eléyìí ni àwa ọ̀rẹ́ mi kan tó jẹ́ Buhari wọn ló wá pè mí wọ́n wá bá mi bẹ̀ ó ní pé ká wá lọ ṣe kìnnábì tọmọ wa jó ni wọn 10 million lájọ sọ òun àti ọ̀gá àwàdó ń sọ 10 million naira. nígbà tí ó di àárọ̀ aago mẹ́sàn-án ọjọ́ yẹn àwọn wá gbọ́ pé àwọn fámìlì wọn sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa táwa tó ká lọ nígbà tí a tó ká lọ àjọ ń pera wa òyòkù ọlọ àwọn náà méjì àǹtí lọ wọn wá pàdé wa lójú ọ̀nà tá a fi mú tó yọkàn wọn ti sàkó ẹnìkan tó mọ ibẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀ ẹni tó ṣe alágbàdá ibẹ̀ yẹn òun ní sọ fún wa pé ẹni ẹ̀ ó jí màálù ẹnìkan gbé tó jọ fa kéèsì tí ẹni ẹ̀ ò ní ọkọ̀ dá owó yẹn padà wọ́n ní tàbá kidnap rẹ̀ tàbá sáwó yẹn òun yóò yọ owó tóun ná
ìyókù àjòkù. Ọkùnrin tó ṣe alágbàdá ibẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀, èmi ò wá débẹ̀ rí tẹ́lẹ̀. Nítòsí ń bẹ̀ ni la gbé wọn pamọ́, nítòsí níbi tá a mú wọn kò jìnnà sí agbọ́n wọn. You recall that on 5th May 2026 at about 3:25 a.m. the complainant reported at Ijebu-Ijesha police station that while he was sleeping with his cow and cattle along local area, Ijebu-Ijesha, unidentified persons numbering about 6, armed with sophisticated weapons, suspected to be kidnappers, appeared suddenly and started beating him, demanding the whereabouts of the victim, one Yahya Suleiman. And consequently, he was abducted and taken to unknown destination in a thick forest. Upon the report, police went on trail of the suspects under my directives. Intelligence-led and coordinated operation was launched by our men comprising, in conjunction with local securities, while the team were on patrol along local Jesha, combing the bush. The abductors, on sighting the team, stabbed the victim on his chest and stomach and fled the scene. The victim was tactically rescued and rushed to hospital by some detachment of the team, while the others continue with the bush combing. In the process, one of the suspects, Umaru Adamu, was arrested with a fabricated automatic weapon. On my order, the case was subsequently transferred to anti-kidnapping unit of the command for discreet investigation. An intelligence-led investigation was carried out, which led to the arrest of 2 other suspects, Nasir Yahya in Ajashe, Kwara State, and Umaru Yahya in Sabon Ibodi, Elisha, both in connection with the kidnapping incidents. And all of them confessed that they are the bandits, the hoodlums terrorizing Kwara and Ijesha axis. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ò ẹ̀yìn yẹn wá bò lẹ́sẹ̀ rí sí kọ́lọ̀ tẹ̀ jẹ́ káwọn àwọn ọlọ́pàá wa àtàwọn local vigilante kó máa rá àwọn àtìláwù yìí kó máa rí gbogbo wọn mú. ọ̀kan ni wọ́n padà nù ní Kaduna láàárọ̀ ni fẹ́yìn tẹ̀ tí rí fọ́nrán yẹn ẹ wo comment section fídíò yìí rí fọ́nrán yẹn ní Telegram channel lórí Telegram channel wa. ọ̀gbẹ́ni yẹn wọ́n ní ìrínisí rẹ̀ ó jọ àwọn afẹ̀míṣòfò. wọ́n ń lọ́gán táwọn ọlọ́kadà àwọn ọ̀dọ́ tí ń bẹ lágbègbè yẹn tí wọ́n tajú kan rí tó rí bó ṣe ń rìn wọ́n ti wò pé lẹ́yìn pé lẹ́yìn àwọn afẹ̀míṣòfò ni o ọ̀kan lára wọn ni o ní wọ́n bá pè ní dé lọ́wọ́ wọ́n di ọwọ́ ẹ̀ mẹ́yìn ni ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ibo ni wọ́n ti wá ta ni ọ́ ká mọ̀ àwọn ọmọ ológun ló tún wọ̀ sọ́rùn. wọ́n nígbà tí wọ́n fi yiri ẹ̀wò báyìí ní wọ́n rí gbogbo bó ṣe gẹrun dìwé tó ṣe gẹrun gan wọ́n ní kò sọ́mọ ológun wa kankan tí wọ́n gbà láàyè láti máa gẹrun irun tó gẹrun. dájúdájú pé kò kí ń ṣe ọmọ ológun ibo ló ti rí kámù ọmọ ológun tó wọ̀ sọ́rùn. ẹ wò ó wọ́n sọ òkúta pa ni wọ́n ń ju òkúta sí lọ́tún jù sí lọ́sì kódà àwọn kan gbé mọ́tò wá tí wọ́n fẹ́ máa gbé lọ àwọn ọ̀dọ́ yẹn yarí o wọ́n fárígá wọ́n bínú tápátá pé kò sóhun tó jọ eléyìí àwọn pa á lójú ẹsẹ̀ ni kọ́ má tún lọ reintegrate ẹ̀ kọ́ má dá padà sínú ìlú. ẹ wò ó ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó sáré tẹ́wọ́ gbà ni tẹ́ bá ra àwọn òkúta rẹ̀ bẹ̀ǹdẹ̀ ràgàǹdẹ̀ tí wọ́n bẹ̀ sí ń jùmọ̀ lọ́tún tí wọ́n ń jùmọ̀ lọ́sì wọ́n ń jùmọ̀ lágbárí títí tẹ̀mí fìfì jábọ́ lára ẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fọ́nrán yẹn ẹ wo comment section fídíò yìí Telegram channel wa bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ rí gbogbo bó ń ṣe bọ̀bọ̀ yẹn bó ṣe ń ṣojú. bóyá tó má tẹ̀lé máa ṣe gbogbo àwọn afẹ̀míṣòfò yẹn báwọn bóyá wọ́n padà ronúpìwàdà tí wọ́n stop gbogbo ìwàkuwà eléyìí tí wọ́n wà. ẹ wo
àná ìjọba ìlọlọ́lẹ̀ tí a mú wa fún yín sáà yẹn bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.